ọmọ tó kẹ́ àyàfá níyì òkú ọdún ìwọ á ṣe púpọ̀ ọdún láyé. Nǹkan ló rán mi wá ó ní kí a kú ọdún. Ǹlẹ́ ayé Ọládàpọ̀ àwo nǹkan ló ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ sí ọmọ tó kẹ́ àyàfá níyì àjìhún tí ń ṣọjọ́ bí òpó ọdún o. Aya Ọládàpọ̀ àdùfẹ́ dẹ́kun mọ̀dàgọ́ ọ̀jọ̀gọ̀jọ̀ ńlẹ́ àyà ẹlẹ́ni ọ̀wá mọ́mọ́ Olúwadémiládé o. Ọmọ elémùrè àjàlókè ọmọ alágbọ̀n máa jí bọ́wọ́ dákun mọ̀dàgọ́ ọ̀jọ̀gọ̀jọ̀ ìwọ ló lò ní. Màmá Ọláolúwatádé màmá Tèmiládé àṣìwùn lórí ẹrú ni wọ́n kò rí kí àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ bẹ́rùkù ara mi. Wọ́n máa má bẹ̀yùn kàrà lọ́rùn ìwọ ò ní fọ́dún eléyìí ṣe mọ́. Ọmọ tẹ́niwíjọ́ àjìhún mo níwọ̀ lọ́mọ àdìkúta mẹ́gbẹ̀ẹ́sùn kárí ń fọ́kù ọbọ̀ bá dòrú nù lé bàbá tó bí ọlọ́mọ. Jẹ́ tí wọ́n máa relé àwọn yẹyẹ rẹ̀. Ìwọ lọmọ olórógun àdódó wọ́n máa ké nígbó kẹrù kó bàrà pọ̀. Àjìhún mo níwọ̀ lọ́mọ ké lọ́dọ̀ kẹrù kó bàrà ọ̀dọ̀ ọmọ kútẹ̀kútẹ̀kù. Aya àdùfẹ́ o Ìjẹ̀ṣà Òṣùnrẹ́ ni wọ́n korí kí àwọn ọkọ rẹ̀ lé aya ẹlẹ́ni ọwá aya ẹlẹ́ni àtẹ káya ẹlẹ́ni àwẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà mọ́dù apá ànàdà. Òkú ọdún o òkú ọdún ọmọ òkú àṣeyẹ Dúdúyẹmí lè mí jẹ́.